Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Alábọ̀ Mohammed, Alábọ̀lá Ṣírù Ìfàkọ́rẹ́. Èèyàn Màláwùlà Ṣírù Ìfàkọ́rẹ́. Èèyàn Láti ọmọ Àmọ́dù Ìfàkọ́rẹ́. Èèyàn bíi Késì, Késì. Mọ́mọ́dù Kàsímẹ̀, Késì. Olórí Máìfò, Késì. Olórí Máìfò, Késì. Késì. Òkàlè òkà, òkàlè òkàlè. Òkàlè òkà, òkàlè òkàlè. Òkàlè òkà, òkàlè òkàlè. Késì, ó ti túṣe fún ẹ, òkàlè òkàlè. Àrùn mi, Adétọ́ní, àlọ́ ti túṣe fún ẹ, òkàlè òkàlè. Òkè náà. Nàìjíríà tó fi lẹ́nu òyìnbó, àwọn olórí Máìfò, Késì. Òkàlè òkà, òkàlè òkàlè. Mọ́mọ́dù Kàsímẹ̀, òkàlè òkàlè. Ọ̀rẹ́ àgbàbí mú wọn bọ̀, òkàlè òkàlè. Àpẹjúṣe fún ẹ, òkàlè òkàlè. Èèyàn bá lẹ́nu lóye àdé òní ọ̀dí. Mustapha ní máa kí ẹ, Késì. Ó ní ìyàwó Késì. Nínú àwọn ọmọ ìjọ ìdílé, Mustapha rẹ̀ lọ. Àdéhùn mi lẹ́bí dáhùn kí ẹ, Késì. Lákò ẹgbẹ́ mi. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.